jẹ ni wọ́n rẹ́ jẹ ṣùgbọ́n torí pé o ní ambition nínú òṣèlú fún ìdí kan tàbí ìkejì tó wá ń sọ wípé gbogbo Nàìjíríà nìyà ń jẹ irú ìwọ ọmọ Yorùbá bẹ́ẹ̀ yẹn mò ń sọ pẹ̀lú gbogbo ẹnu pẹ̀lú ìfọwọ́sáyà yìí pé ọmọ àlè ní ẹ irú yìnyẹn ni wọ́n ń pè lọ́mọ àlè pure and clean ọmọ àlè mi ò wá fẹ́ mọ̀ bóyá àlè ló bí ẹ lóòótọ́ àbọ̀mọ ọkọ tòótọ́ ló bí ẹ mi ì fẹ́ mọ̀ ṣùgbọ́n mo ń sọ fún ẹ I'm making that declaration now that ìwọ tó jẹ́ wípé olóòjọ́ ọmọ Yorùbá tó dẹ̀ rí gbogbo tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà tó ṣe ń pààyàn nílẹ̀ Yorùbá bí Fúlàní ṣe ń lójoojúmọ́ àti jogún ilẹ̀ wa tí Ìgbò dẹ̀ ń gbé àwọn ìgbésẹ̀ lóríṣiríṣi àti gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n tó rí nǹkan tó burú nínú ẹ̀ tó torí pé o ní stress bóyá to your own business or to political issue irú ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ ọmọ àlè gbọ́nbélé ni ẹ́ ẹni tó bá dẹ̀ ti jọ́ ọmọ àlè ẹni tó bá dẹ̀ ti jọ́ ọmọ àlè kí ló máa ń ṣẹlẹ̀ sírú wọn wọ́n máa ń pàṣán ni wọ́n máa ń kúkú òjijì ni wọ́n máa ń dẹdun arinlẹ̀ ni wọ́n á kọ́kọ́ dẹdun arinlẹ̀ wọ́n á jẹ ìyá nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n wá kú ikú ẹ̀sín ikú ẹlẹ́yà wọ́n wá kú. Bàbá Professor Banji Akintoye bóyá ẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ mọ̀ oríṣi èèyàn tí bàbá jẹ́ bàbá kàwé nígbà tí bàbá ti jáde secondary school ayé ìgbà yẹn bàbá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní teach torí pé bó ṣe jáde Ọlọ́run fi kẹ́ ó mọ̀ ìwé bàbá yẹn mọ̀ ìwé adẹ̀rí lára bàbá títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí bàbá bẹ̀rẹ̀ sí ní teach ní school tán ti jáde mélòó nínú àwọn ọmọ wa lẹ́nìí ló lè ṣe tán ní secondary school tán lè fọwọ́ bóòdù sọ̀yà yìí pé kó padà wá teach torí pé wọ́n rí i pé ìtó tán kọ yẹn ó mọ̀ kọjá là today's education is gone wọ́n pẹ́ bàbá yẹn ó ní wá máa teach ní school yìí ẹ má jẹ́ ká tanra wa jẹ lóòótọ́ a lè sọ pé kò sí àwọn graduate rẹpẹtẹ gbà yẹn tàbáwọn NCE ní rẹpẹtẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà opportunity ẹlòmíì wà ṣùgbọ́n torí pé bàbá yìí good ẹni tí ò mọ̀wé tó jáde wọn ò ní sọ pé kó wá máa kọ́ àwọn ọmọ ní school possible. Pín programu yìí ìjọ ìmọ́lẹ̀ please ẹ bá wa pín Adéyẹmí Henry God bless you ẹ bá wa pín Táíwò Kíkẹ́ Fásánmi ẹ bá mi gbé ètò yìí Ọlọ́run á pọ́n yín lé ẹ ṣeun ẹ tẹ́ ń wò wá TikTok ẹ máa bá wa tap ẹ God will bless you. Bí àlàyé tí mò ń ṣe bàbá ẹ máa bọ̀ wá máa teach bàbá bẹ̀rẹ̀ sí ní lecture ní Christ School Adó níbi tí wọ́n ti ṣe tán kó tó di pé bàbá wa rí admission kó tó wá lọ sí university. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ̀ wọ́n kàn ń gbórúkọ Professor Banji Akintoye ní ẹ̀ mọ̀ wọ́n bàbá lọ university wọ́n dẹ̀ kẹ́kọ̀ọ́ ní university yẹn wọ́n mọ̀ wọ́n yege wọ́n gbegede láti kékeré yẹn ni bàbá ti bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣòṣèlú tó ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn bàbá Awólọ́wọ̀ táwọn bàbá Awólọ́wọ̀ dẹ̀ ń di ọwọ́ ẹ̀ mú tí wọ́n dẹ̀ mọ́ tí inú àwọn bàbá yẹn dẹ̀ ń dùn wípé yes àwọn rí a young vibrant Yorùbá man tó ní ba ilẹ̀ jẹ́ lọ́la wọ́n di bàbá yẹn mú wọ́n jọ ń rìn wọ́n jọ ń ṣe gbogbo nǹkan ó yá Banji máa bọ̀ jòkó síbi ó yá bá wa máa nóòtì àwọn nǹkan wọ̀nyí bàbá dẹ̀ ń nóòtì ẹ̀ torí bàbá is a good writer ó mọ nǹkan kọ́ bàbá kì í ro lójú kẹ́rẹ́kẹ́rẹ́ àsìkò òṣèlú dé bàbá gbéra wọ́n fa bàbá yẹn kalẹ̀ bóyá lọ ṣe senator I think that was 1979 bàbá wọn dìbò fún ó di senator of Nigerian Republic àbí báwo lẹ ṣe ń pè bàbá. Gẹ́gẹ́ bí senator one of the highest elected positions in Nigeria tá a bá mú lé ní èjì lẹ́yìn tá a bá mú president tá a mú governor senator ló tún kù. Bàbá yẹn dẹ̀ ń ṣòṣèlú lọ kó tó di pé àwọn ológun gbàjọba. Àwọn kan wọ́n gbìyànjú àti
kan bàbá mọ́lé àti kan bàbá yẹn má gbélé bọ́ ẹ wọ́n ní ó wà lára àwọn tó dá Ondo state ìlú ní 83 nígbà tó lọ ń sọpọ́tì ọmọ borí owó against Ajáṣin. Ẹ má jẹ́ ká tọ́ra wa jẹ, oníkálukú ló ní choice tiẹ̀ nínú òṣèlú. Kò sẹ́ni tó ń ṣòṣèlú tí ò ní favourite. Tó o bá ń ṣòṣèlú wà á ní favourite pé ẹni ni mo fẹ́, mi ò fẹ́ràn ẹni, èmi àtẹni yóò jọ rẹ́, èmi àtẹni ìjọ rẹ́. So tí bàbá bá tẹ̀lé ọmọ borí owó ẹ má torí yẹn kan bàbá yẹn máa gbélé bù. In tó wù nígbà yẹn ẹ tó wù tó tẹ̀lé nìyẹn. Ibẹ̀ kọ́ ni mo ń lọ. Bàbá padà fọ́dà wọ́n kàwé sí i, wọ́n gba master, wọ́n ṣe PhD. After that bàbá bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi tó tún di pé wọ́n sọ bàbá yìí di professor. Bàbá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lecture ní University of Ife kó tó di pé bàbá tó lọ sí Amẹ́ríkà. Bàbá tó dá Amẹ́ríkà bàbá tó lecture bẹ́ẹ̀. Bàbá dẹ̀ bí àwọn ọmọ tó jẹ́ olóríire ọmọ lóríṣiríṣi tó ń táwọn náà rí ṣe. Bàbá has medical doctors, engineers, name it. Mo ń sọ ilé ìfún yín ká bá lè mọ̀ pé kì í ṣe ebi tàbí ìyà ló jẹ Professor Banji Akintoye tó fi jáde nítorí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ojú yín fọ́, etí yín di ẹ̀ẹ̀mọ nǹkan kan. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ ló lè ní Banji Akintoye ó ń kówó jẹ, ó ń ṣe gbá owó tó fẹ́ mi òun ló torí ẹ̀ ń ṣe Yorùbá nation. Mo ráwọn tó sọ kì í ṣe bí ló pa Professor Banji Akintoye. Ládó Èkìtì ilé méjì ni bàbá kọ́ síbẹ̀, ilé méjì ni bàbá kọ́ síbẹ̀. Ọlọ́run dẹ̀ kẹ́ bàbá, kò sí bó ṣe burú tó náà l'Amẹ́ríkà bí tí wọ́n lọ àṣẹ̀rìtayárì ó ní nǹkan tá a máa gbà wálé tó dẹ̀ ń gbà á, tí mo mọ̀ pé bàbá dẹ̀ ń gbà á, tẹ̀bi ò pa Amẹ́ríkà ò fi ya ẹ̀ jẹ́. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọlọ́gbọ́n tẹ́ ẹ jẹ́ olóye ẹ fìyẹn mọ̀ yìí pé bàbá yìí ebi ò pa ìyà ò jẹ́ kó tó wọnú Yorùbá nation. Dájúdájú á ní nǹkan tó rí, á ní tó fún ní concern kó tó wọnú Yorùbá nation lọ. Ẹ jẹ́ kúrò níbẹ̀ kí n bọ́ sórí olóyè Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lóòótọ́ náà lẹ̀ mo lóye ká ní olóyè dé you are welcome. Ẹ ṣe ẹ bá mi pín ètò yẹn, bá mi pín ẹjọ́ Ọlọ́run á pọ́n yín lé. Ẹ má jẹ́ kó jábọ́ sísàlẹ̀ mọ́, ẹ jẹ́ kó máa lọ sókè káwọn èèyàn lè rí wò. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ̀ mọ̀ Sunday Igboho. Ǹjẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ Sunday Igboho sì ṣe talk òun lẹ mọ̀ sí, tàbí kí n sọ pé tán pè é fún yín nìyẹn tọ́ọ̀gì ni, tàbí ó ti bá wọn jagun mo dákẹ́kẹ́. Sunday Igboho is a successful businessman. Bóyá ẹ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé ni Sunday Igboho ti kọ́, ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ lòun náà ní, ó ní iye ibi tó ti ń ta mọ́tò nílẹ̀ Yorùbá, ó dẹ̀ ní iye ilé epo tọmọkùnrin yẹn ní, olóye ilé tó kọ́ Òṣogbo ni, Èkó ni, Abẹ́òkúta àti Ìbàdàn gangan tó ń gbé, kí n má sọ ti ìlú ẹ̀ lọ́wọ́. Olóye ìdí Ọlọ́run ti jogún fún. Ó fẹ́ ìyàwó ẹ̀ ò gbé Nàìjíríà, Ọlọ́run jogún ìyàwó méjì fún olóye. Ìkan wà ní Canada, ìkan wà ní Germany, kò sáwọn ọmọ ètò gbé bí. Ṣùgbọ́n olóye wà ní Nàìjíríà. Olóṣèlú ni, there is nothing bad, ó ń ṣòṣèlú. Gbogbo táwa náà ń ṣe òṣèlú wà ń bẹ̀. Nínú church òṣèlú wà ń bẹ̀. I read political science, so mo understand the thing with the politics, so ẹ má fi yẹn kó wa lọ́bẹ̀ jẹ. Àwọn bá wíjà ìwí ẹ nítorí òṣèlú ní kíní kan, ìyẹn ò ṣe tútù. So nínú church òṣèlú, nínú ilé bàbá àti ìyá wọ́n jọ máa ń ṣòṣèlú nínú ilé lórí àwọn ọmọ. So when we are talking of politics, everybody is involved in politics. Kò sẹ́ni tí ò ń ṣòṣèlú. Now olóyè ìṣèṣọ́ mo sọ ilé ìka ilé mọ̀ yín pé kì í ṣe ebi ló pa Ìgbòho wọ́bẹ̀. Mo sọ fún ẹnìkan, kì í ṣe ẹnìkan, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo sọ fún. Ìgbà tí Sunday Ìgbòho jáde tó wá ń pariwo pé ìyà tán fi ń jẹ Yorùbá ìdí tó, ìgbésẹ̀ táwọn Fúlàní gbé tá a bá tètè wá nǹkan ṣe sí nǹkan máa bàjẹ́, tó ti fi di pé Sunday Ìgbòho dìde tó gbé gbèsè. Ṣáwọn pé kò sáwọn ọmọ Yorùbá tó support yẹ.
ṣáà gbogbo àwọn owó ìṣù àwọn tó yẹ kó dìde kán tì lẹ́yìn ṣáà pé wọn ò dìde gbogbo wọn ò sọ́pọ́ọ̀tì ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé pẹ̀lú bí wọ́n ṣe mọ Sunday Igboho sí ìgbé eléyìí o abẹ́rí fún agbé fún bí àwọn èèyàn ṣe mọ̀ sí wọn ló lóògùn jagunjagun ni ó gùdù gan ó mọ̀ṣèlú ó ṣe ti bí gbogbo ìgbà tí Sunday Igboho tó takú pé Yorùbá nation níṣẹ́ no going back ó lè turn back tó bá yẹ kó owó ló ń wá Sunday Igboho olóye bàtà dáàdi wa tó pé o tí bá ti sọ pé dáàdi wa ó ti yé yín olóye ìgbà tí wọ́n ránṣẹ́ pé lọ́tún lósì tí dáàdi wa rán yàn ẹ bá mi pè ẹ bá mi pè ẹ bá mi pè tí wọ́n dẹ̀ ń pè é olóye bí wọ́n ṣe pè dáàdi wa tí dáàdi wa ṣe ránṣẹ́ pé tí wọ́n dẹ̀ ń polóye tó lóye tó bá jẹ́ pé ọ̀rọ̀ owó ni tó lóye bá calm down ó ní nǹkan tó máa bá jáde o kó mọ̀ tí ẹ ti ṣe mọ̀ pé dáàdi wa ò tí ì gun orí oyè Buhari ló wà ń bẹ̀ kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbégbèsè pé wọ́n fẹ́ pa olóyè ó ti ní iṣẹ́ tí wọ́n ti rán jáde lóríṣiríṣi o nítorí olóyè ni wọ́n ṣe rán Buratai pé kó lọ jẹ́ immediately tán gbé kúrò nínú iṣẹ́ army wọ́n sọ di ambassador sí Benin Republic nítorí Sunday Igboho gbogbo àwọn tí wọ́n rán lọ bá Sunday pé ẹ lọ bá ẹni kó kọwọ́ bọ̀wé nǹkan báyìí la máa fún kó ṣáà step down lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí kó má ṣe mọ́ kó má dẹ̀ dààmú Fúlàní mọ́ lóríṣiríṣi kì í eléwọ̀n sọ̀rọ̀ pé mo fi sọ àsọdùn gbogbo yín lẹ́pọ̀ mo súnmọ́ lóye dáadáa mo mọ̀ ọ́ mo ń wọnú ilé ẹ̀ mo ń jẹ mo ń sùn mo ń ṣe. So ní gbogbo àsìkò tá à ń sọ yìí olóyè ó lè sọ̀rẹ́ńdà tó bá jẹ́ torí owó àkàndàn á dẹ̀ sọ fún un pé òkè díù nǹkan báyìí ni mo fẹ́ nǹkan báyìí ni mo fẹ́ ó yá wọ́n á gbé fún ìtí Nàìjíríà máa ń lówó ẹ̀ nìyẹn àwọn kan ṣe ní Rivers State ní Bayelsa State àwọn bíi ó ti yẹ yín onírùngbọ̀n ńlá àṣàrí wọ́n ṣe nígbà kan pé mọ́ra kan bẹ́ẹ̀ bọ́n ṣe bẹ Sunday yìí wọ́n sọ̀rẹ́ndà wọ́n dẹ̀ negotiate wọ́n gbé contract fún wọn worth of billions tó jẹ́ pé ìrandíran ọmọ wọn lẹ́lẹ́kẹta kò lè ná tán ìyà ò lè jẹ wọ́n. The same Rivers àwọn kan náà tún gbógun dìde àwọn Peter side and co at the end of the day wọ́n tún gbé wọn mọ́ra ẹ má ṣe gbogbo kan tó ń ṣe yìí mọ́ ẹ má bà nǹkan jẹ́ mọ́ ẹ kí ló fẹ́ ok àfún ẹ nìkan báyìí wọ́n gbé wọn mọ́ra wọ́n fún wọn ní kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ètò fún ní appointment nínú wọ́n gbé fún o ó gbà á o tó dẹ̀ rọra fi nǹkan tó jà àwọn ẹ̀yìn rẹ̀ tó lóun jà kó fi wọ́n lẹ̀ ó gbà á o ní Bayelsa tòǹpòló wà ń bẹ́ o òun náà ń ba nǹkan jẹ́ fìyà ń jẹ ìran àwọn ò ní gbà ìjà tóun náà ń jà nìyẹn o àdéhùn dídé wọ́n pè sẹ́yìn wọ́n bá sọ̀rọ̀ wọ́n ṣe wọ́n fọwọ́ ra orí ẹ̀ níkẹyìn kọ́ wọ́n gbéṣẹ́ fún wọ́n gbé kọ́ńtrátì ńlá fún máa bá wa ṣe nǹkan tó bàjẹ́ yẹn òkè ìwọ́ni kó máa bá wa ṣọ òye báyìí lówó ẹ̀ wọ́n gbé fún owó gbìgìm owó tó dẹrù bòṣì owó téèyàn òfin ní tòṣì mọ́ ní ìran dé ìran ó gbà á o ṣe rọrọ tí mò ń sọ yìí gbogbo ẹ̀yin tẹ́ dúró síbi kan tẹ́ bá Sunday Igboho lórúkọ jẹ́ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá máa dá fún gbogbo yín ẹ̀ ní escape ẹ̀ láyé àtọ̀run tòbò ló gbà o kódà kí má tiẹ̀ wá sọ gbogbo àwọn bìtìmọ̀ ní ilẹ̀ Yorùbá ààrẹ ni tó lóun jà fún mẹ̀kúnnù tó pẹ̀lú ẹ̀ ní woman rights activist nílẹ̀ Yorùbá tó pẹ̀lú ẹ̀ lórí ológun nílẹ̀ Yorùbá tóun náà pariwo kìnnì kan ìgbà àṣẹyìnwá àṣẹyìnbọ̀ wọ́n pè mọ́ra wọ́n gbéṣẹ́ fún pé ọ̀gbẹ́ni pẹ̀lú ẹ̀ mọ́ ebi ń pa ẹ̀ náà ó yá wọ́n gbéṣẹ́ fún o pé ìwọ náà máa bá wa ṣọ́ páìpù yìí láti bíi débì owó tá a máa gbé fún eré wọ́n dẹ̀ gbé fún ó gbà ó wà láyò ẹni kó jáde kó sọ ó ẹ mọ̀ pé mi ò tẹ̀ dárúkọ bọ̀ tó bá lóun ni mò ń bá sọ̀rọ̀ kó wá dìnnà yẹn bóyá kò gba contract lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà against àwọn èèyàn ẹ̀ gbà o èmi ni mo sọ fún yín this is Nigeria
where anything can happen. Owó rere ní Nàìjíríà ò ní, owó nǹkan rere ní Nàìjíríà ò ní, ṣùgbọ́n owó nǹkan burúkú, owó tán lè fi ra ẹ́ kán fi bá yí ẹ jẹ́ Nàìjíríà ní o. Kò owó yẹn ò dẹ̀ lóókọ kò níye, Nàìjíríà ní. Gbogbo bó ṣe ń bẹ Sunday Igboho pé ọ̀gbẹ́ni máa bọ̀ pẹnu mọ́, má sọ̀rọ̀ mọ́, má bá Fúlàní jà mọ́, má pariwo Yorùbá nation mọ́, àwọn wo ni tiẹ̀ pé wọ́n wá. Sunday ọmọ Adéyẹmọ lè hands down tó bá jẹ́ torí owó ni akawọlẹ̀ adẹ̀sọ̀rẹ́dà wọ́n bu owó tó tówó wọ́n á kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi judgement ibi tí wọ́n máa gbà wọlé nìyẹn judgement oníkan tí wọ́n dá ní court tán ti ní kan lọ san 20.5 billion fún gọ́ọ̀mẹ̀ntì àkọ́kọ́ wáyà yẹn fún náà gbàgà wọ́n san fún kọ́kọ́ máa jayé ok iṣẹ́ wo la fẹ́ gbé fún ẹ contract wo la fẹ́ ok máa bá wa ṣọ́ gbogbo inú forest nítorí máa sọ fún nìyẹn á dẹ̀ máa wọnú forest yẹn á máa jáde á máa pàdé Fúlàní á fi wọ́n lẹ̀ wọ́n máa jáde agreement is agreement wọ́n á dẹ̀ bu owó fún owó tó tówó wọ́n lè fún ní 50 billion contract pé kó fi máa ṣọ́ ìtàn máa fún nìyẹn á dẹ̀ gbá àmọ́ bá tiẹ̀ lọ irú àwọn atajà búgbálẹ́gbẹ̀ẹ́ àwọn ìsọ̀gbẹ́ akànpè wa mọ̀ ẹ́ wọ́n tiẹ̀ 500 million ní nínú àkáǹtì ẹ̀ lọ pẹ̀lú ẹ̀ mọ́ má ṣe Yorùbá nation ìwọ Bàbá Èkìtì this is 500 million nínú àkáǹtì ẹ̀ pẹ̀lú ẹ̀ mọ́ má ṣe Yorùbá nation mọ́ á pè wọ́n bẹ́ẹ̀ àṣẹ́tù gbogbo wọn at the end of the day á sì níbi 40 billion naira dání àbíjú bẹ́ẹ̀ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n ọmọdé yẹn má kọ̀ òótọ́ bàbá ní bàbá ẹni ẹlẹ́ni ó lóun ò lọ skul òótọ́ ni ṣùgbọ́n Ọlọ́run gbé kúrò ní ipò ẹni tí ò lọ skul ó gbé sí ipò èèyàn ńlá gbogbo bó ṣe approach ẹ̀ tó gbogbo bó ṣe bẹ̀ tó gbogbo bó ṣe sa ipá àwọn tó olóyè Ìgbòho kọjálẹ̀ ó lóun ò gbà tó bá jẹ́ nítorí Yorùbá lẹ ṣe fẹ́ kó ń gba owó òun ò ní gbà lọ́wọ́ yín olóyè billions ti Burata ìfiwá bẹ́ẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ní Benin Republic olóyè fúnra rẹ̀ Sunday Igboho jáde ó challenge Burata ìpè kó wá búra fún gbogbo àgbáńlá ayé tí ò bá wá báwùn nínú sẹ́ẹ̀ pé kóun surrender ó ní kó wá búra but he can't come out kò lè wá sọ kò lè sọ pé rọrùn torí gbogbo wọn náà mú òtítọ́ mo ń sọ eléyìí fún yín ni kẹ́ ẹ bá lè mọ̀ yín pé dídúró tí Sunday Igboho dúró nínú Yorùbá nation kì í ṣe pé torí tó fẹ́ jẹ kì í ṣe bí ló ń pa for that reason kò sí nǹkan tí ẹnikẹ́ni tẹ́ ẹ bá bu Sunday Igboho ẹ̀bùn ó dẹ̀ wú láti gbà ní ṣé wọ́n pé láti gbà yẹn wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ wọn ò jẹ́ kó rà àkáǹtì lò mọ́ gbogbo owó tó wà ń bẹ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì gbẹ́sẹ̀ lé wọ́n ṣe ìbátan lélelele tó ń rí mú tí wọ́n ṣe pé kán ṣáà lè change mind ẹ̀ tí wọ́n ò rí ṣe òun náà fi change tán fi lọ attack ẹ̀ nínú ilé wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo nǹkan ẹ̀ wọ́n tàgé ẹ̀ as a terrorist wọ́n mọ̀ bí tí terrorist wà o wọn ò pa àwọn terrorist ní terrorist àwọn tó yẹ kán tag as terrorist wọn pè wọ́n bẹ́ẹ̀ o wọ́n mú Sunday Igboho wọn pè ní terrorist wọ́n bẹ̀rẹ̀ sí ní lépa ẹ̀mí ẹ̀kẹ́ mo ń sọ ilé ìfúnjì ní kẹ́ bá lè mọ̀ pé Sunday Igboho ò ṣe Yorùbá nation nítorí gbogbogbò gẹ́gẹ́ bí mo ṣe sọ tí bàbá Akíntóyè fún yín bẹ́ẹ̀ ṣe sọ pé irú àwa wọ̀nyí ipe àwa tá a wà nísàlẹ̀ táàtì ẹ̀ tó kankan wọ̀nyí ẹ ti pè wá lórúkọ different names olè ni wọ́n kí náà jámọ́ kí ni wọ́n jẹ́ wọn ò jẹ́ kankan kó tó ṣe Yorùbá nation wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe Yorùbá nation wọ́n bẹ̀rẹ̀ sí ní lo mọ́tò bẹ̀rẹ̀ sí ní kọ́lé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi kò sórúkọ tẹ́ ẹ pè wá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ mí mọ́tẹ́lò mí èmi sọ tara mi rìn mo dẹ̀ mọ̀ pé kò sí gbogbo àwọn tó wọnú Yorùbá nation tó ń ṣiṣẹ́ nínú tó ń sọ̀rọ̀ tó ń jà nípa Yorùbá nation kò sí nínú wọn tọ́lọ́run ò fún níṣẹ́ ó dá mi lójú bí ọṣẹ ni kò sí. ní títẹ ara tèmi bóyá lẹ́ẹ̀mọ́ jẹ́ tó sọ fún yín ebi ò pa mí o mi ò lówó o arígbà tí mo lè má ní 5,000 kódà arígbà tí mo lè má ní 1,000 dání ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé Ọlọ́run kẹ́ èmi náà yàtọ̀ sí pé mo jó òṣìṣẹ́ ìjọba tí mò ń gbowó oṣù lóṣooṣù ó lè má tó ní tí o ṣùgbọ́n tóṣù bá parí mò ń rí tó pé nǹkan wọlé yàtọ̀ sí yẹn I am a freelance broadcaster tí mò ń
ṣe program nínú rédíò tó jẹ́ pé láti pàtó mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Yorùbá Nation ni mi ò ti lè ṣiṣẹ́ rédíò mọ́. Mo ní program ní rédíò, ẹ lọ bèrè. Onírọ́lá sọ pé lẹ́rìí òun wà lọ́run. I have a program with Breeze FM. I have a program with Adaba FM. I have a program with Crown FM. Ẹ lọ confirm. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, mò ń ṣiṣẹ́ mi, mò ń ṣe MC. Ẹ bá lọ sórí péjì mi ní Facebook, ẹ rí mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ńláńlá tí wọ́n pè tí mo ti ṣe MC lọ́dọ̀ wọn. Ẹ lọ bèrè àwọn Ayéfẹ́lẹ́, àwọn Adégbòdù, àwọn Bàbá Sànní Adégbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ lọ wò ó wà nínú péjì mi ní Facebook. Now yàtọ̀ sí yẹn mo tún máa yàn ṣe property agent. Kí n bá yàn ra ilé, kí n bá ta ilé, kí n bá ẹ ra lẹ̀, kí n bá ẹ ta ilẹ̀. Tó dẹ̀ pé wá sanwó percentage mi as agent tí mo dẹ̀ tún fi manage débi ò bá. So mo dẹ̀ kàwé náà níwọ̀nba master ni mi ò ní tí mo dẹ̀ mọ̀ pé tó bá tásìkò yìí tún kà sí. Mo dẹ̀ ká kì í ṣe pé ráúráú lọ̀pọ̀lọ́ mi ò ní rù. I am telling you this kẹ́ bá lè mọ̀ pé kì í ṣe pé ebi náà ló pa mí wọbẹ̀, kì í ṣe ìyà ló jẹ mí wọbẹ̀. Mo ti ṣiṣẹ́ Yorùbá Nation yìí lọ kọ́pọ̀lọpọ̀ nínú yín tó bẹ̀rẹ̀ sí ní sọ pé òkè Ọmọlúkà iṣẹ́ tó ṣe inú wa dùn, fún mi lákàntì ẹ gbowó epo rè gbà fi ṣe data gbà fi ṣe. Tínú mi dẹ̀ dùn sí tí mo dẹ̀ súre fún yín, èmi lẹ́ ń fún, kò sí tẹ́ bá fún mi àmọ́ ní lọ́dọ̀ mi. Àfikún additional thing ni tó dẹ̀ pé mo appreciate ẹ̀ tó ní ìṣòṣẹ́ owó sọ́wọ́ mi. Kí ni mo fẹ́ mú jáde ni pé mo ń jẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé kì í ṣètòrí pé bóyá owó tàbí bí ló pa wá débẹ̀. Mo ti sọ fún yín, oníṣẹ́ mi mo everything. Ẹ lọ sí gbogbo àwọn rédíò tí mo sọ ẹ confam máa sọ fún yín. Ẹ lọ sínú àwọn Facebook mi, àwọn àkáǹtì mi tí wọ́n ti hack tí wọ́n ti gbà lọ. Ẹ bá ti táìpù Ọmọjọwọ́ ọmọ ní Victor, ẹ bá lọ táàpù ẹ rí, ẹ táìpù orúkọ yẹn síbẹ̀ kẹ́ agbéjáde wá fún yín, ẹ rí gbogbo àwọn fọ́tò tí mo sọ fún yín. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, mo ń sọ̀rọ̀, mo ń jẹun, mo ń ṣe MC, mo ń ṣe jíngù. Àìmọye jíngù tí mo ti ṣe fáwọn olóṣèlú tí wọ́n á dẹ̀ sanwó iṣẹ́ mi tí máa dẹ̀ gbé sápò. Mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dé Ọmọlúkà bá mi ṣe short orin fún mi tí mò ń ṣe fún ọmọdé ń bá nǹkan mi máa dẹ̀ fi sápò. Bí o ti ẹni tó kankan máa tún mú lọlé ẹ̀mí àtìyàwó àtúnjẹun àtúnṣe òtún nípa wá. Mo ń sọ eléyìí fún yín ni kẹ́ ẹ bá lè mọ̀ yín pé kò sí kankan nínú àwa tá a wà nínú journey Yorùbá Nation, kò sẹ́ni tí ò níṣẹ́. Mi ò bí kò sí mi rí pé ẹnìkan rè bàbá Èkìtì tí òṣìṣẹ́ ìjọba télọ̀ ni Ọlọ́run dẹ̀ kẹ́ nídìí ẹ̀ tó ń gbowó. Ìyàwó ẹ̀ tíṣà yẹn torí Yorùbá Nation wọ́n lé lẹ́nu iṣẹ́ tíṣà wọn ò jẹ́ kó rí ṣe mọ́. Ṣé Lady K ní oníṣẹ́ ni? Ìlú òyìnbó ló wà tẹ́lẹ̀, ṣebí ìlú òyìnbó ló ti wá sí Nàìjíríà tó fi di báwọn DSS ní o. Ṣé Ọláyọmí Kóìkí ní oníṣẹ́ ni? He's a registered journalist. Àbíta mélòó mo fẹ́ kà nínú gbogbo wa pátápátá. Mo sọ eléyìí kẹ́ bá lè mọ̀ yìí pé gbogbo àwa tá a dìde torí Yorùbá Nation, ẹ má sì fún mi wá sọ pángẹ́lì ni wá o. Èèyàn kì í mọ̀ rìn kórí mọ́ jì o. Irú èmi sì àmúyẹ àwọn tó ṣeéṣe kí n ti ṣe ẹ pín program yẹn máa jẹ́ kó lọ. Àwọn tó jẹ́ pé mo ti lè ṣẹ̀ tí mi ìdẹ̀mọ̀ pé mo ṣẹ̀ wọ́n wà dáadáa tí ò dẹ̀ ń ṣẹ̀ ní tèmi. Yẹn jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ kí n lọ sàn án sí pàtàkì atótónu mi àtàárọ̀. Gbogbo báwa tí mo ti ṣàlàyé ọ̀rọ̀ wa fún yín, gbogbo bá ṣe ń ja ìjà yẹn, àwọn kan wà tí wọ́n ti mú ìjà yẹn dání rí tó jẹ́ wípé lọ́sàn kan òru kan wọ́n dànù. Àwọn bíi dáàdì wa Tinubu. I remember in the year 1996. 1996 tá à ń sọ yìí mo wà ní, I think I was in SS1. Not SS1, mo ti stop school ń gbà yẹn. Mi ò lọ school mọ́ ń gbà yẹn. Newspaper tó jáde ń gbà yẹn, wọ́n ní Tinubu sọ wípé because ní ọ̀dọ̀ wa ń gbà yẹn ibi tán ti ń ta newspaper ojú bíi méjì lọ.
mo kàn máa ń ṣeré tèmi ni ṣẹ́mọ̀ ẹni tí ò lọ skul mo kàn ń ṣeré lọ mo ń ṣeré bọ̀ màá tún lọ bí tán ti ń ka newspaper but kí má tiẹ̀ mú yẹn sí gbogbo yín lẹ rí ibi tí wọ́n ti ní daily sketch wọ́n wà níta wọ́n kọ̀ tibẹ̀ wọ́n gbé jáde jáde wá sọ bẹ́ẹ̀ clearly wípé I don't believe in one Nigeria. I quote it. He said it and I quote, I don't believe in one Nigeria. Ó sọ o, ìgbà yẹn ó dẹ̀ hàn clearly pé wọ́n dúpọ̀ ara tó ń jà takuntakun lóòótọ́ torí ọ̀rọ̀ Yorùbá. Bọ̀ nígbà tó di 1999, wọ́n wọ́ bàbá mọ́ra wọn gbé wá. Ìtàn bó ṣe di gómìnà gbogbo ẹ̀ ni àti gbọ́ bọ́n ṣe gbé wá òun àti ẹnìkan náà jọjọ kọ̀ǹtẹ́sì ẹni yẹn ló dẹ̀ kọ́ fún níṣẹ́ yẹn bọ̀ nítorí pé àwọn kan láìkí ẹni ìjù wọ́n gbé òsì gómìnà ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin nígbà tó lọ́dún mẹ́rin Ọbásanjọ́ lé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ó lé gbogbo wọn dànù gbogbo gómìnà tí àwọn Yorùbá dìyàn Ọbásanjọ́ lé wọn dànù ó kó àwọn tiẹ̀ síbẹ̀ ṣùgbọ́n kò rí dáàdi wa lélẹ́kọ̀ọ́ torí pé kí ni dáàdi wa irúnmọlẹ̀ ní irúnmọlẹ̀ ti kẹ́ jù báwẹ̀rẹ̀ òun ni dáàdi wa ó kọ̀ ó takúdélẹ̀ ó bá wọn pò ó at the end of the day ó win to cut the whole story short ó ṣe ẹlẹ́ẹ̀kejì nígbà tó dẹ̀ máa kúrò bẹ́ẹ̀ Ọlọ́run ti fún ní agbára to develop political power. He has become a political giant to an extent tó jẹ́ pé gbogbo Nàìjíríà náà wá forí balẹ̀ lọ́dọ̀ ẹ̀ ẹni bá mú sọ pé mo fẹ́ ṣe gọ́vnà mo fẹ́ ṣe sẹ́nétọ̀ àwa sọ̀dọ̀ ẹ̀ àwa forí balẹ̀ pé bàbá ẹ jẹ́ Kọ́lá yín ó ràn wá. It is true kò sí tó burú ó dẹ̀ help ọ̀pọ̀lọpọ̀ nínú wa fún wọn lówó ó yá ìwọ lọ ṣe ó ń build wọn torí kó fẹ́ ṣe president mi ò rí nǹkan tó burú bẹ́ẹ̀ ní títí èmi kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó burú nínú ẹ̀ òun ní ìdí tí bàbá Professor Banji Akíntóyè tó fi dìde ìtó burú nínú ẹ̀ ló mú kí Sunday Ìgbòho dìde ìtó burú nínú ẹ̀ ló mú ìmí Ọmọlúkà dìde lọ́sàn gangan ló mú ọ̀pọ̀lọpọ̀ wa tá a fi dìde àkídẹ̀ nìkan òun àwọn àjèjì wọ́n fẹ́ gba ilẹ̀ yìí mọ́ wa lọ́wọ́ á dẹ̀ fìyà jẹ ìran Yorùbá wọ́n fẹ́ sọ Yorùbá di ẹrú ní inú ilé wọn ní inú ilẹ̀ wọn wọ́n fẹ́ sọ wá dẹrú nígbà táwọn ọmọ wa bá ń kúrò lórí ilẹ̀ yìí lọ sí ilẹ̀ míì tí wọ́n lọ ń ṣàtìpó tí wọ́n ń jẹ ìyà tí wọ́n ń fọ̀dí arúgbó tí wọ́n ń fọ pátá ọmọdé tí wọ́n ń sọra wọn di gate man tí wọ́n lọ ń ṣe kabúkabú kí professor ń kúrò Nàìjíríà tó ń lọ sí Amẹ́ríkà tó ń ṣe driver tó ń wa taxi tó ń ṣe Uber tí wọ́n á tún fi ìyà jẹ wọ́n àjẹfẹ́ ẹ̀kú ìyà wọ́n á tún fi jẹ wọ́n lọ́hùn táwọn ọmọ ọlọ́mọdé wá ń wo pé ìyà rèé kò sí táwọn ẹni nílẹ̀ yìí táwa náà ò ní nílẹ̀ wa kò sí irú àrà tí wọ́n ń dá nílẹ̀ yìí tí ò yẹ káwa náà lè dá nílẹ̀ wa tí wọ́n dẹ̀ ti gbogbo ìrìn àjò tí bàbá Akíntóyè gbé dání tí wọ́n ti lẹ́yìn ìgbé no we are in your support afẹ́ kí Yorùbá dá dúró káwa náà lè kúrò nínú ìyà ká wálé ẹlòmíì bá ń lọ bí iṣẹ́ awọ oríṣi aṣọ márùn-ún awọ atúbọ ojú ẹnìkan lẹ máa rí akọbẹnu akọbẹtí awọsọwọ awọsẹsẹ awárí mọ̀gúdú bí iṣi gidi ẹ má bínú ọmọ ṣàlàyé ọ̀rọ̀ ní ẹ̀yìn tèmi o kẹ má ní Ọmọlúkà ọwọ́ tẹ̀ ẹ́ àní fún ẹni kankan mọ́ fún nǹkan tó sọ yìí òfin ṣàlàyé ni o wọ́n á wá rí ṣìgìdì wọ́n dàbí ṣìgìdì wọ́n á máa rìn wọ́n máa ṣe yọrí nítorí kí nítorí òtútù burúkú because Ọlọ́run ò dá wa fúru wẹ́dà yẹn ibi tó Ọlọ́run dá wa sí rèé ó fún wa ní wẹ́dà tó dáa tó o bá rìn òun ò ní tú ẹ bátẹ́kùn ń fẹ́ atẹ́kùn ò ní pa ẹ́ kò sí hurricane kò sí hails kò sí nǹkan burúkú kò sí ìṣẹ̀lẹ̀ abàmì kò sí ilẹ̀ rírí kò sí anything tó ní wá lára lórí ilẹ̀ yìí ilẹ̀ tọ́lọ́run dá wa sí nìyẹn ó mọ bá a ṣe ní kó tó dá wa bẹ́ẹ̀
kán lè jẹ kán lè mu kán tiẹ̀ tún lè ran àwọn ẹbí wọn lọ́wọ́ wọn á lọ sókè òkun wọn á lọ ṣiṣẹ́ ìwọ̀sí iṣẹ́ ìdọ̀tí ẹ wá ní kán máa support pé kí ìran Yorùbá dá dúró káwọn náà lè padà wálé experience tán ti ní káwọn náà wá lọ sí ilẹ̀ bàbá wọn kò sí èèwọ̀ nínú ẹ̀ and that is why ìdí gángan yìí ni gbogbo ẹ̀ ní máa rò papọ̀ tá a ṣe bínú sí Tinubu ìdí yẹn gángan láàrò papọ̀ tí bàbá Akíntóyè ṣe bínú sí Tinubu ìdí yẹn láàrò papọ̀ tó lóye fi sọ̀rọ̀ ìwọ̀sí sí Tinubu tí èmi tí mo fi sọ̀rọ̀ ìwọ̀sí sí tí màá dẹ̀ máa sọ tí mi ní dákẹ́ bí mo ṣe wà yìí mo ti sàn mi kọ ikú mọ́ lóò kò sẹ́ni tó bá rí ikú tí ò ní sá o bọ́tẹ̀ ìwò bá mi o àyà ò dẹ̀ fò mí rárá o so ara tó bá wù wọn kán wá dá fáwa Nàìjíríà làwa ń gbé àwọn tó ń gbé l'Amẹ́ríkà wọ́n ń sọ̀rọ̀ bó ṣe wù wọ́n ẹlòmíì gan ń sọ̀rọ̀ sọ bọ̀tẹ̀ mi wà Nàìjíríà mò ń sọ bí mo ṣe lè sọ mo dẹ̀ máa sọ lọ ni kò sí tẹ́nikẹ́ni fẹ́ fà wá ṣe àdì òpó Ọlọ́run mú àdì òpó Olódùmarè mú ọba tó ní ilẹ̀ tó ní òkè òpó ẹ̀ láti mú tí ò dẹ̀ ní fi wá sílẹ̀. Bàbá Tinubu mo ti wá ń dárúkọ báyìí èyí jẹ́ bá wo program tí mo ṣe lánàá ẹ̀rí analysis tí mo ṣe ń bẹ̀ tó o bá ti wo program mi àná padà lọ wò ó mo ṣe àlàyé bẹ́ẹ̀ gbogbo bí Tinubu ṣe dórí àlefa mo sọ pọ́ìntì kan pé wọ́n dìídì pé dáàdì wa ní tán negotiate pẹ̀lú ẹ̀ pé máa bọ̀ ṣèbí máa bọ̀ ṣèbó o fẹ́ jẹ president ni má wọrí wá jẹ́ ṣùgbọ́n báwa gbọ́ nǹkan ṣe sọ̀rọ̀ Sunday Igboho àtàwọn tó ń pariwo Yorùbá nation moreover tẹ bá ti lè rọgbọ́n Sunday Igboho dá àti bàbá olórí wọn yẹn tẹ bá rọgbọ́n wọn dá ilé tó kéré ẹ má gbàgbé pé wọ́n lọ jólé bàbá Akíntóyè o wọ́n rò pé bàbá yẹn wà lé wọn sọ náà síbẹ̀ o tí bàbá Akíntóyè ò síbẹ̀ ẹ má gbàgbé pé wọ́n jólé Sunday Igboho kan o Ìbàdàn o wọ́n tó kan ní Igboho ètò kọ́ fún ìyá ẹ̀ wọ́n sọ náà sí o ẹ má gbàgbé o gbogbo bí wọ́n ṣe tí dáàdì wa fi rí tíkẹ́ẹ̀tì gbà ó fi ìran Yorùbá ó fi wá negotiate ní tẹ́ ẹ̀ bá mọ̀ mọ́ sọ fún ilé ní Tinubu fi ìran Yorùbá ó fi negotiate because he is so desperate to become the president of Nigeria ó ti social kò sí tó burú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé Nàìjíríà pé kò sí ìrẹ́jẹ kò sí ìyànjẹ kò sí marginalization gbogbo nǹkan lọ tí ò sí pé wàhálà wà tí ò sí pé kán máa gbà lọ́wọ́ òjò kán máa fi bọ́ àyànná tó bá yẹ pé kò sí ni kán bá ní ká múyàn sílẹ̀ Tinubu náà làwa support bàbá sọ bẹ́ẹ̀ bàbá Akíntóyè sọ pé tí ó bá yẹ pé Nàìjíríà wà ní bó ṣe yẹ kó rí ni pé tó bá ní kó múyàn wá Tinubu ló wọ́n mú èmi gẹ́gẹ́ bí ẹnìkan 2015 ni mo ti create page fún Tinubu mo ti sọ fún lọ́pọ̀lọpọ̀ ìgbà they call it èmi ni mo create page yẹn tí mo fi ń ṣiṣẹ́ Tinubu 2015 page mi tí wọ́n Facebook mi tí wọ́n ti ajá kìlọ̀ oríṣi méjì ni tó ti wọ 5,000 followers friend list wọ́n gbà lọ page yẹn èmi ni mo establish mo create page yẹn torí Tinubu ní 2015 because mo fẹ́ràn ẹ̀ kò dẹ̀ sí tí mo fẹ́ràn ẹ̀ ju pé bó ṣe ń build àwọn leaders ni mo fẹ́ràn nínú Tinubu mo amòye gómìnà tó jẹ́ pé òun ló náwó wọn tán dẹ̀ di gómìnà síbẹ̀ amòye sẹ́nẹ́tọ̀ tó jẹ́ pé òun ló náwó wọn amòye rẹ́ẹ̀pù tó jẹ́ pé wọn ò ní 10 kọ́bọ̀ Tinubu ló gbé wọn síbẹ̀ tó sọ àwọn náà di nǹkan ìdí tí mo ṣe fẹ́ràn ẹ̀ nìyẹn mo dẹ̀ make sure pé mo create group yẹn ní 2015 that is Sunshine Citizen for Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu scabat mo sọ ilé ìfún kẹ́bà lè mọ̀ ipe I am not in any way against Tinubu torí pé ó fẹ́ jẹ president rárá mo against yẹ torí pé kí ni ó fi wá negotiate mo against yẹ torí pé ó rí tó ń ṣẹlẹ̀ sí Yorùbá
kò sọ ọ̀rọ̀. Wọ́n ń kidnap Yorùbá lójoojúmọ́, wọ́n ń pa ìran ọmọ Yorùbá, àgbẹ̀ ń ṣoko, àwọn Fúlàní wọ inú oko ẹ̀ wọ́n ń babẹ̀ jẹ́. Tinubu ò fi ọjọ́ kan kó sọ̀rọ̀, kò fi ọjọ́ kan kó condemn. Wọ́n pa ọmọ bàbá Fáṣọ̀rántì, Tinubu ò condemn pé kí ló dé tí wọ́n ṣe. Wọ́n different kinds of ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá, dáàdi wa ò condemn torí pé kí ni ó ní target fún wa negotiate kó ba lè rí tíkẹ́ẹ̀tì yẹn gbà by fire by force. Mo ń sọ fún yín ká mú tẹ pé kí ni kò sí kan tí pé kí ni kan. Ẹni bá sọ fún mi pé Tinubu ò mọ̀ nípa bó ṣe wá sílé Sunday Igboho, máa sọ fẹ́ ni ẹ pé kó get out. Bẹ́ẹ̀ ni dáàdi wa mọ̀ nípa ẹ̀. But to cut the story short, Owen Abi and is the president of Nigeria. Tí ò dẹ̀ sí anything ká ní Olúdáre. Only this man, you are just bringing problem always. Ẹ fún ní sáìsì ẹ kí n tó block ẹ bá mi fún ní ẹ bá mi fi kóńgò ẹ fi wọn èpè díẹ̀ fún kí n tó yọ sọnù kúrò nínú ibẹ̀ yẹn. Ẹ bá mi fún ní kóńgò èpè díẹ̀ ẹ mo fẹ́ kó rí èpè yẹn díẹ̀ kó tó di pé mo delete ìwé dànù. Now à ń bá iṣẹ́ wa lọ. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń wo fídíò yìí bóyá ẹ ṣe ń wò mí for the first time. Thank you Oye, thank you for the gift Oṣegan. Bóyá ò ń wò mí fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ní pariwo Yorùbá nation láyé Buhari, àbá ọlọ́pàá jàrí o, àbá sójà jàrí o, àkọlù sójà o, sójà ò dé kọlù wa, àkọlù ọlọ́pàá o, ọlọ́pàá ò dé kọlù wa. À ń ṣe rálì wa, kò sẹ́ni tó lọ complain ní station rí. A ṣe rálì ní Abẹ́òkúta o, a ṣe ní Ìbàdàn o, a ṣe lóṣogbo, a ṣe lóńdó state, a ṣe ní Èkìtì, kò sẹ́ni tó complain. Kódà a ṣe lọ́yọ̀ọ́, kò sẹ́ni tó jáde tó complain yìí pé àwọn tó ń ṣe Yorùbá nation wọ́n lùtù ṣọ́ọ̀bù mi o, tàbí wọ́n bà nǹkan mi jẹ́ o, tàbí wọ́n da nǹkan mi rú, kò sẹ́ni tó ṣe o. Àdẹ̀dẹ́dẹ́ lọ anywhere ká dédé lọ bá wọn jà. As a matter of fact, olóyè àtúmọ̀ pè pé Ọmọlúkà ẹ gbọ́dọ̀ bọ́lọ́pàá jà o, àwọn náà ń jẹ ìyà bíi tiwa o, ara wa ni wọ́n o, àjọ ń fèsì wàhálà yìí ni o. For that alone ẹ gbọ́dọ̀ bá wọn jà o, this same man. Ṣùgbọ́n ẹni yẹn gangan ní Nàìjíríà ẹ wá rí Nàìjíríà wá mú wọn tàgé ẹ, wọ́n lẹ orúkọ terrorist, wọ́n lẹ̀ mọ́, wọ́n ní terrorist. Ẹni tí ò sẹ́ni tó lọ rìpọ́ọ̀tù ẹ̀ rí, ẹni tí ò sẹ́ni tó complain nípa ẹ̀. Náà dáàdi wa ti wọlé, ní kó má ṣe presidency, ní kó má ṣe, ó ń ṣe lọ, àdẹ̀gbàdúrà kí kú pa kó rí ṣe, kò sí tó burú nú ẹ̀. Ṣùgbọ́n ìrìn àjò Yorùbá nation ti wa àwa máa lé tọ́lọ́run bá gbà wípé a máa gba Yorùbá nation yẹn kó tó parí ìjọba ẹ̀, ó wọ Ọlọ́run ni. Tọ́lọ́run bá tẹ̀sọ́ bá parí ìjọba ẹ̀ tán ká tó rí gbà, bó ṣe wọ Ọlọ́run ló sọ láì. Yìnbọn sẹ́nikẹ́ni, fagídí ṣe ohunkóhun, kọlu ẹnikẹ́ni gẹ́gẹ́ báwọn ọmọ Ìgbò ṣe ń ṣe, àwa ò ṣe tiwa báwọn ọmọ Ìgbò ṣe ń ṣe. Àwọn ọmọ Ìgbò wọ́n ọ̀dà pẹ́ẹ́dìbọ́dì ò gbọ́dọ̀ jáde lọ́jọ́ Monday. Ẹni bá jáde wọ́n bá nǹkan ẹ̀jẹ̀, wọ́n yìnbọn sí wọn, wọ́n pa wọ́n. Ìgbò ò ṣe dáadáa. Tán bá ráwọn àmì tó pọ̀ wọ́n kọlù wọn, wọ́n pa wọ́n. Tán bá rí Fúlàní wọ́n kọlù wọn, wọ́n pa wọ́n. Tán bá rí ọlọ́pàá wọ́n kọlù wọn, wọ́n pa wọ́n. Àwọn táwọn ọmọ Ìgbò ṣe nìyẹn, ọ̀dà tọ́ga wọn fún àwọn tán jọ ń ṣe nìyẹn. Ṣùgbọ́n aláyé ò pa àṣẹ irú ẹ̀. Abẹ́ dédé gbọ́rú ẹ̀rí nílẹ̀ Yorùbá. Bí àwọn ọlọ́pàá lọ, àwọn kan dẹ̀ dédé yọ sí wọn, wọ́n pa wọ́n. Tán dẹ̀ láwọn jẹ́ Yorùbá nation.
ẹ ti gbọ́ rí ni abẹ́ gbọ́ rí sí sójà abẹ́ gbọ́ rí sí fúlàní we didn't do it and that is why tọ́pọ̀lọpọ̀ àwọn tá a sọ yìí tó ṣe ń pe Yorùbá lọ́lẹ̀ tó ṣe ń pè wá lójó wọ́n ti tàgé wa wọ́n they call us cowards wọ́n lójó ni wá pé ó yẹ káwa náà ká máa dí pẹ̀lú wọn ká máa wọlé wa ọ̀pọ̀n pé a ṣe wọ́n tàgé wa pé terrorist ni wá dáàdi wa fẹ́ ṣe lẹ́ẹ̀kejì ó tún wá means of negotiating ṣé mọ̀ báwa ò dẹ̀ dákẹ́ àpẹnumọ́ wọn fàgẹ́dàgbòdo sí wa lẹ́nu à ń ṣiṣẹ́ wa lọ à ń pariwo Yorùbá nation wa thank you Oye for the rose thank you for the gift àbáṣẹ́ wa lọ at the end of the day dáàdi wa wá give statement ìdí ẹnujọ́ mélòó kan yìí I think kò tí ì pé ọ̀sẹ̀ kan báyìí àìráyè wá ṣe prógrámù mi ni ò jẹ́ ti sọ̀rọ̀ lé lórí mo ṣe wá báyìí ìpè gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation pé kán lọ máa hàn tí wọn pátápátá mi ìṣọ̀fẹ́ gbọ́ mi ó ní ká lọ mọ́ ṣe kán lọ máa ṣe kí ni ká máa hàn tí gbogbo àwa tá à ń ṣe Yorùbá nation arrest or kill order kan ní president gbé síta nìyẹn arrest them or kill them orí ọ̀fẹ́ táwa jẹ́ báyìí ni pé àti ìjáde láti ṣe rally bó jẹ́ ní ìlà jáde pé a fẹ́ ṣe rally a fẹ́ jáde tá a ṣe rally ni don't be surprised pé both the military army DSS ọlọ́pàá gbogbo wọn náà máa parapọ̀ tán máa kọjú ìjà sí wa they will face us. ẹ̀rù rẹ̀ bọ́dọ̀ tiwa àwa máa jáde a máa ṣe rally tí ò sí ta dádúró iná náà fi ń wọná májèlé náà fi ń pa májèlé àwa máa jáde sa o àṣẹ yíyẹn ẹ tún pa dáadáa fún wọn kán tètè mọ̀ bàbá Tinubu ẹ pa àṣẹ yẹn dáadáa yìí pé kán make sure yìí pé wọn anybody ò ṣẹ́kù o ẹ sà ṣe bẹ́ẹ̀ rérò nígbà tá a ṣe rálì wa tá a bá tún ti fẹ́ ṣe míì tá a bá announce ẹ̀ bí èrò ṣe máa pọ̀ nìyẹn so that ẹ sọ fún wọn kán má gbé ìbọn wá torí tán bá yìnbọn wọn ò lè réyàn púpọ̀ pa ẹni kan mú bọ́ǹbù kan jù sáàárín ibi tá a bá ti ń ṣe yìí gbọ̀ngbọ̀ngbọ̀n so that à lè kú ká pọ̀ gidi tá a máa kú tán bá wá fìbọn pa àwọn èèyàn àwọn tó máa kú ò ní pọ̀ ẹ jẹ́ kán wá ju bọ́ǹbù because you will witness over 50,000 people in that gathering. The more tá a bá ti bà nǹkan jẹ́ tá a dẹ̀ disturb ìlú tá a dẹ̀ fa wàhálà nílùú I don't see any reason tó fi yẹ kẹ́ ọ́dà yìí pé kán máa arrest àwa tá a ṣe Yorùbá nation because ìtawà àtọmọ ìbò gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ síra pélé wà láìkàlà yìí ó yàtọ̀ gbogbo yín lẹ́mọ̀ ó yàtọ̀. ìgbà tí wàhálà ẹ̀ ń sá sí ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ a mọ ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ tó ní ká máa destroy Èkó ṣé Sunday Igboho bá ń sọ pé kán destroy nǹkan ọmọ Yorùbá mélòó ló sọ pé ẹ lọ bà nǹkan jẹ́ I am telling you this that is how God created us bọ́lá ò ṣe dá wa nìyẹn kò dá wa fún evil àfẹni tó jẹ́ pé ó kàn develop ara ẹ̀ to become an evil person ní Yorùbá so dáàdi wa Tinubu àwọn tẹ́ máa pa wọ́n pọ̀ o àwọn tẹ́ máa pa wọ́n pọ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ lè fi wálẹ̀ jẹ́jẹ́ kárọ̀ra máa ṣe nǹkan wa bá ṣe ń ṣe àwa tá à ń sọ̀rọ̀ kárọ̀ra máa sọ tá a bá máa ń sọ àwọn tó ń ṣe tá a bá máa ṣe rálì kárọ̀ra ṣe rálì wa ká dẹ̀ wọlé wa tẹ́ bá ti mọ̀ pé kò sáyè pé ẹ fẹ́ wá pa wá anywhere tá a bá ti gádà tá a la fẹ́ ṣe rálì ẹ má yìnbọn ẹ gbé bọ́ǹbù wá síbẹ̀ torí tẹ́ bá yìnbọn ìbọn ò ní pààyàn tó pọ̀ bọ́ǹbù lẹ lè lò tó lè tètè yanjú gbogbo wa pátápátá tẹ́ bá ti wá pa wá dáadáa kán dìbò fún yín ẹ wọlé ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe tán tẹ́ bá ti ṣe tán ẹ máa bọ̀ nílẹ̀ Yorùbá yín
kẹ́ wá máa bá àwọn ewúrẹ́ àtàgùtàn kẹ́ wá máa ṣe bàbá mọdé lé wọn lórí tẹ́ bá ti pa gbogbo wa tán. ṣé mọ̀ pé tí Buhari òun náà pàṣẹ nígbà ìwàláyé ẹ̀ náà, ṣé mọ̀ kó pàṣẹ pé kán máa pa gbogbo Fúlàní, ṣé mọ̀ pé Buhari pàṣẹ pé gbogbo àwọn èèyàn mi ẹ lọ bá mi máa pa wọ́n, àbí kò sáwọn Fúlàní tó pariwo fún Arewa, ṣé kò sí? The president of Arewa Consultative Forum, gbogbo àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ tó yẹ kẹ́ arrest ẹ̀ kẹ́ tag as terrorist, do you tag ẹ o? ọ̀rọ̀ tó pín orílẹ̀-èdè òun náà ń sọ mú o. bọ̀bọ̀ tó ń pè ní Shettima tó lóun president youth Arewa Youth Forum tó bẹ̀rẹ̀ sí ní sísọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó fi tírẹ̀tì orílẹ̀-èdè yìí fúnra ẹ̀, kò sí tí ẹ ṣe lé lórí o. Buhari ò sọ pé kán lọ bẹ́ orí ẹ̀ o, Buhari ò sọ pé kán pa o, torí pé kí ni ìran ẹ̀ ní. ṣùgbọ́n ẹ̀yin sà ẹ ti ní kán máa pa wá, ẹ ní kán máa arrest wa sà, kò sí wàhálà, ṣùgbọ́n òtítọ́ máa ń lékè o. And I want to say this once more, ìgbé níwọ̀n ìgbà tí Ọlọ́run ò bá ti kúrò níbi tó dúró sí tó sì ń jẹ́ Ọlọ́run, tí àwọn tó nílẹ̀ sì ń jí àwọn tó nílẹ̀, tí Ọlọ́run tó tẹ ilẹ̀ Yorùbá yìí tó dá gbogbo wa dà síbẹ̀, tá a dédé bára wa, èmi kọ́ ni mo ṣú sí pé ibi ni mò ń bọ̀, mo dédé bára mi ló wọ Ọlọ́run dẹ̀ ni. Tí Ọlọ́run bá sì ń jẹ́ Ọlọ́run, bàbá òtítọ́ máa lékè o. Irọ́ lè lọ fógún ọdún, òtítọ́ máa lé bá lọ́jọ́ kan o. This is my message today. Èyí tẹ́ bá lè gé ẹgé bí tẹ́ bá fẹ́ gé ẹ send ẹ jáde kó dọ̀dọ̀ dáàdì wa Tinubu. Nobody is against his presidency, kó máa ṣiṣẹ́ ẹ̀ lọ. Ṣùgbọ́n Yorùbá nation wa yẹn order tó give yẹn pé kán máa pa wá tàbí kán arrest wa yẹn tó ẹ sọ fún kó tètè ṣàtúnṣe ọ́. Jésù Olúwa wa. Ọmọlúkà is my name and I want to thank you once again. Ìwọ tó bá ti wá Síndẹ̀mọ́dé fíìmù mi tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ gbé jáde, ó wà nínú YouTube mi, lọ wò Asíndẹ̀mọ́dé làkọlé ẹ̀, lọ sórí YouTube mi kò wò ń bẹ̀. Bákan náà mo dẹ̀ bẹ̀ yín ẹ subscribe sí YouTube mi o, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube ẹ subscribe. Bí mo ṣe ń jì wórówóró lójú kan yẹn kò dùn mọ́ mi nínú. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ dẹ̀ ń wo fídíò ẹ wò ẹ̀ dẹ̀ lọ. Subscription kì í ṣowó ọ̀fẹ́ ni, you just click on it ó tán. Nítorí mi nìdí pé anytime tá a bá ti ṣe program tàbí tá a bá gbé tò síbẹ̀ ẹ lè tètè máa mọ̀. Please subscribe there. Ìwọ tó bá dẹ̀ fẹ́ join membership wa nínú YouTube yẹn, click síbẹ̀ wá ti rí bẹ̀ wá rí. Then tọ́lọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́, tọ́lọ́run pọ́n ẹ lé tó wo làálàá wa, fún wa ní super chat nínú ti Facebook, super chat, super thanks, gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀. Ẹ fún wa, ẹ fi pọ́n wa lé $5, $2, $10, $50, àti rẹ́ni tó fún wa $50, kódà mo rẹ́ni tó fún wa ní $100 níbẹ̀ rí, tó fún wa ní super thanks $100. Ọlọ́run akẹ́yìn, Ọlọ́run agẹ̀, ẹ fi mórí tiwa náà wú ni. Ẹ tẹ́lẹ̀ wọ́n wà ní TikTok, ẹ ṣe thank you brother mi Oyè tán fún wa ní gift lẹ́ni ojú òní tì í. Ẹ má gbàgbé Elbiraka Spiritual Global, àwọn náà wọ́n sì wà ń bẹ̀ fún ìwòsàn ara yín, àbáwọn spiritual items tẹ́ bá fẹ́ rà, wọ́n wà nílùú Ìkòròdú ń bẹ̀, ẹ lọ bẹ̀ kẹ́ra wọn. Ẹ tẹ́ bá ní nọ́mbà, nídìí nọ́mbà wọn ẹ pè wá àá fún yín. Bákan náà ni ẹ̀yin tí ẹ bá fẹ́ register fún Ruba account, ẹ kàn sí wa, àá fún yín ní nọ́mbà Bishop Adesina tàbí bàbá wa Olúokùn, àá fún yín ní nọ́mbà wọn so that wọ́n lè bá yín ṣe registration Ruba account yín. Kò ní ju bẹ́ẹ̀ lọ, Ọmọlúkà ni mò ń jẹ́, kọ́ tí ẹ jáde. Ti rí ohun tí a mú wá fún wa lénìí, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.